Orúkọ Jésù. Ọlọ́run bàbá wa gbé ọ̀gá. A sọ wípé ẹ ṣé fún àánú tá rí gbà lọ́dọ̀ rẹ. A yìn ọ́, a gbé ọ̀gá torí pé à ń jẹ́ alààyè síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dòní ṣùgbọ́n wọ́n ti dòkú. Ọ̀pọ̀lọpọ̀ ló wù bí kó wà láàyè ṣùgbọ́n ayé ò fààyè gbà kó wà láàyè. Ìwọ lọlọ́run aláàánú jùlọ tó gbà wá láti bọ̀ wá láàyè. Ìwọ ló gbà wá nítorí ipá rẹ ká láti gbà wá, agbára rẹ sì ká láti gbà wá. Nígbà tá a jẹun kò gbòdì, nígbà tá a mú mi kò gbòdì, a jẹun tán nínú ilé wa ká lọ sanwó lọ hospital. A sọ wípé ẹ ṣé Ọlọ́run tó ní ipá, Ọlọ́run tó ní agbára, ẹni tó dá ẹ̀mí wa sí, Ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn, gbogbo ògo ní forúkọ rẹ̀. Kò ń ṣe nítorí nǹkan míì la ṣe ń yìn ọ́ ṣùgbọ́n torí pé ẹ jẹ́ Ọlọ́run lórí ayé wa. Torí pé ẹ̀yin ni Ọlọ́run, ipá rẹ ká ohun gbogbo, agbára rẹ sì ká. Gbogbo ògo pátápátá la dá padà fún ọ. Ọlọ́run ògo ní forúkọ rẹ̀. Ní ti ẹ̀ṣẹ̀ torí pé a jẹ́ ènìyàn àti ẹlẹ́ṣẹ̀, fàánú rẹ dáríjì wá. Má jẹ́ kí àánú rẹ kó wọ́n wa. Ṣìpẹ̀ fún wa Kristi Jésù lọ́dọ̀ Baba. Kó ká sì rí ojú rere àti ìyọ́nú Ọlọ́run. Ògo ní forúkọ ńlá yín. Baba wa àtọlọ́run wa, ẹ̀mí mímọ́ àtàgbàrá nínú ìrìnàjò ayé bí àkókò bí irú eléyìí. Àwa tí ìgbẹ̀yìn ayé dé bá, ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ rẹ la nílò. Ọlọ́run ẹ̀mí mímọ́, má jẹ́ kó wọ́n wa láti kọ́ wa, láti tọ́ wa, láti fọ̀nà hàn wá. Lórúkọ Jésù, ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ rẹ la nílò. Ọlọ́run ìwà láàyè ẹ̀mí, ẹ má jẹ́ kó wọ́n wa. Nígbà tí Yorùbá sọ wípé ayé ò rẹ́sẹ̀ dúró mọ́, wọ́n lẹ́ni tí a fẹ́ sá bá tún ti ń sá lọ. Olúwa, àwọn ikọ̀, àwọn ìríjú tí a fẹ́ lọ sábà, ìgbà ti gba àwọn náà dànù. Ìgbà ti gbá ọ̀pọ̀lọpọ̀ dànù. Ìgbà ti gbá ọ̀pọ̀lọpọ̀ kúrò níwájú Ọlọ́run. Ṣùgbọ́n àwa tí ìgbàgbọ́ wa sì wà ńbẹ̀ síbẹ̀ nínú Ọlọ́run wípé òun nìkan la tó nígbà. Ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ rẹ la béèrè fún. Ọlọ́run lórúkọ Jésù, ó yá ràn wá lọ́wọ́. Fún wa ní ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ní àwa tí ìgbẹ̀yìn ayé dé bá bí àkókò bí irú eléyìí Olúwa. Fún wa ní ìrànlọ́wọ́ nípa ẹ̀mí mímọ́ rẹ. Ẹ rántí wípé ìwé Jákọ́bù sọ, Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Ó ní tó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni, ẹ jẹ́ kó béèrè lọ́wọ́ Ọlọ́run tí ń fi fúnni lọ́pọ̀lọpọ̀ tí kì í sì bá ni wí sí. Òun ní ń fi fún gbogbo àwọn tó bá béèrè, kékeré àwọn tó bá béèrè ní ìgbàgbọ́. Òun ló ń fi fún wọn. Ìkọ́ni, ìtọ́ni, ọgbọ́n láti rìn, láti gbáyé, láti ṣe ohun gbogbo nípa ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ rẹ. Olúwa, ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Gbogbo ọkàn tí ń sì ń rántí wípé ìjọba ọ̀run dájú ní ń pòǹgbẹ láti débẹ̀. Gbogbo ọkàn tó dá Ọlọ́run mọ̀ tó kọ̀ láti foríbalẹ̀ fún Báálì. Gbogbo ọkàn tó kọ̀ láti fẹnu kò Báálì lẹ́nu kí wọ́n tó lè jẹ tàbí mu. Gbogbo ọkàn tó kọ̀ láti yọjú wo ẹ̀yìn ayé lọ́dọ̀ Sàtánì kí wọ́n tó lè jẹ mu tàbí ṣe ohun rere. Gbogbo wọn náà dá ìgbàgbọ́ wọn padà sọ́dọ̀ rẹ Olúwa. Nípa ìrànlọ́wọ́ rẹ, Ọlọ́run ẹ̀mí mímọ́, fẹ̀mí rẹ ràn wá lọ́wọ́ ká má bàa sọnù mọ́ ọ lọ́wọ́. Ọ̀pọ̀ onígbàgbọ́ ló ti ń ṣubú kúrò nínú ìgbàgbọ́ nítorí ipò àti ààyè tí orílẹ̀-èdè wà, nítorí ìnira tí àkókò yìí mú bá ẹnì kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ rẹ tó nígbà, ẹni tó ní májẹ̀mú lórúkọ Jésù, ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ látòkè wá, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa. Fi àánú di onígbàgbọ́ kọ̀ọ̀kan. Fi àánú di gbogbo ẹni tó dúró dè ọ́ mú. Fi àánú di gbogbo ẹni tó gbé ọkàn wọn sókè sí ọ mú. Fi àánú di gbogbo ẹni tó ń wá ojú rẹ mú. Fi àánú di gbogbo ẹni tí ó ti pinnu láti tẹ̀lé ọ dópin mú. Ọlọ́run ká má ṣubú sọnù kúrò lọ́dọ̀ rẹ. Ọlọ́run kí Sàtánì má ní wá gbàdúrà fún wa. O gbàdúrà fún Pétérù kí Sàtánì ó má bàa ní, kí wọ́n má bàa kú dànù bí èlùbọ́. Olúwa, gbogbo ọkàn tó ṣe tán tó gbàgbọ́ tó sì tẹ̀lé ọ, Ọlọ́run ẹ̀mí mímọ́ gbàdúrà fún wa. Fún wa ní ìsinmi. Fi ẹ̀mí rẹ ràn wá lọ́wọ́. Fún wa lọ́ ìfọ̀kànbalẹ̀. Jẹ́ a délé ìsinmi. Jẹ́ a lè bá ọ jọba. Ká rí oore ọ̀fẹ́ gbà nígbẹ̀yìn ká má sọnù mọ́ ọ lọ́wọ́. Baba fàánú ṣe bẹ́ẹ̀ o. A dúpẹ́ torí pé ò ń gbọ́ àdúrà. Ògo ní forúkọ ńlá rẹ. A tún gbàdúrà lónìí. Ọlọ́run ìwà láàyè nínú ohun gbogbo jẹ́ a rí ọ lọ́dọ̀ wa. Kọ́ wa, Ọlọ́run tọ́ wa, fọ̀nà hàn wá, kọ́ wa lọ́gbọ́n, kó o sì kọ́ wa bá ò ṣe ṣe. Lẹ́yìn pé o kọ́ wa tún wá ràn wá lọ́wọ́ nípa ẹ̀mí mímọ́ rẹ. A ó máa yìn ọ́ o. Ògo ní forúkọ yín Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi.